كل نعمة وفي جملة نعماء قوله لك الحمد الله أكبر الله أكبر لك الحمد أضعافا مضاعفة على agbẹ̀dẹ̀ la dúpẹ́ fún. لطائف ما أعلى لدينا وما ìwọ tó o bá mọ̀ yìí pé ń ṣe lọ ju ọlọ́run lọ tó o bá mọ̀ pé o lè dalẹ̀ lónìí nìkan ni ẹ máa sọ̀rọ̀. sọ́kẹ́ ọlọ́run fẹ́ gbé ọ̀dọ́ gbọ́ mi. Allahu Akbar. àjẹkọ́lọ́ ń ju àlọ́ nù ọba tó ju àlọ́ náà la dúpẹ́ fún. Ilahi lakal hamdu fi zawazaka. Ridaka narju ala amrina. Allah innamal Qur'anu sitatu arufin. أتيت بها في البيت عيسي بلا قلل كلاما قديما محكما متشابها بصيرا نذيرا خيصة عيسى مزل كلاما كثيرا بلا جال لربنا وقيا ربي أسكتب وعفاه الله أكبر وليس بعزي بل كان شريعة وليس رقاب القلوب كان يسفه láàrin bí ìṣẹ́jú mélòó kan bá fi bára wa sọ̀rọ̀. nígbà tó ẹ̀kọ́ yá yá kí làákùmọ̀ lórí ìjókòó. wàá yá sí fi làákùmọ̀ dákùmọ̀ àlìmọ̀ àwòládàkọ̀ kọ̀rẹ́ àdàkùmọ̀ líyùkìmọ̀ bàdàkọ̀ àzàrẹ̀kọ̀. ẹ jẹ́ sọ pé Allahumma salli. Allahumma salli. على سيدنا محمد على سيدنا محمد وسلم وسلم. kò wọ́pọ̀ nínú ẹni tí ó bá wí mẹ́tẹ̀ẹ̀ta lọ torí pé ó lójú ẹni tí ń béèrè oore ó lójú ẹni tó oore náà wá ẹni bá wá nídìí oore lọ́dọ̀ Ọlọ́run kó dàgbà wí mẹ́tẹ̀ẹ̀ta parí bá kọ́kọ́ bá bọ́mọ ọlọ́pàá kejì ó bọ́ sọ pé Allahumma salli. Allahumma salli. ala sayyidina Muhammad. ala sayyidina Muhammad. wa sallim. wa sallim. okùn kan ìkẹta yìí dákun torí Ọlọ́run bá kọ́kọ́ bá bọ́ tẹ́lẹ̀ kejì bọ́ ẹlẹ́ẹ̀kẹta mọ́jọ sọnù sọ pé Allahumma salli. Allahumma salli. ala sayyidina Muhammad. ala sayyidina Muhammad. wa sallim. wa sallim. afa adáwọ̀pẹ́ fún Ọlọ́run. alhamdulillah. ha bá a ṣe dúpẹ́ mọ́ ni. alhamdulillah. ẹjọ́ di ọpẹ́ náà ládé. alhamdulillahi rabbil alamin. ọba wo la dúpẹ́ fún. ọlọ́run ọba alágbẹ̀dẹ la dúpẹ́ fún. lakal hamdu maulana ala kulli ni'matin. وفي جملة نعماء قوله لك الحمد. kọ́lékọ́lé ẹ̀fọ́gbẹ́ Allahu Akbar. Allahu Akbar. ọ̀rọ̀ yóò ní dàrú. لك الحمد أضعافا مضاعفة على agbẹ̀dẹ la dúpẹ́ fún. لطائف ما أعلى لدينا وما ìwọ tó o bá mọ̀ yìí pé ń ṣe lọ ju ọlọ́run lọ tó o bá mọ̀ pé o lè dalẹ̀ lónìí nìkan ni ẹ máa sọ̀rọ̀. sọ́kẹ́ Allahu Akbar ọ̀dọ́ gbọ́ mi. Allahu Akbar. àjẹkọ́lọ́ ń ju àlọ́ nù ọba tó ju àlọ́ náà la dúpẹ́ fún. Ilahi lakal hamdu fi zawazaka. Ridaka narju ala amrina. Manatani amana ala ma tasha. Wa tu'imu ma shita ila limuna. Bika kana ma kana بغيرك لا وهذا بحولك
la hawla la quwwata illa Muhammad sallallahu alaihi. ìkẹ́ ọlọ́lọ́kùnmọ́ bá nàbì náà gbogbo àwọn sàábì ànábì àkí wọn àwa kí àwọn àfa wa àwọn òbí wa àwọn tí wọ́n jẹ́ lágbàtọ́ wa sàlámù ọlọ́mọ akẹ́kẹ̀ẹ́ tayé àfa wa tí wọ́n kọ́ wa ní kéwù wọ́n ti ń kọ́ wa ní kéwù wọ́n tún ń kọ́ wa láàyè gbé fi wọn sàlìjánà rẹ̀ kò káwọn tó kù láàyè. àfáwà kí wọ́n kọ́ wa ní kéwù. kọ́ wa ní kéwù bẹ́ẹ̀. kọ́ wa ní kéwù. ó pọ̀ bẹ́ẹ̀. kọ́ wa ní kéwù. ó pọ̀ bẹ́ẹ̀. sàlìjánà rẹ̀ kò káwọn tó kù láàyè. bẹ̀rẹ̀ lórí àwọn ọ̀tán ti lọ sinmi sọ́dọ̀ ọlọ́lá. bẹ̀rẹ̀ lórí àwọn ọ̀tán ti lọ sinmi sọ́dọ̀ ọlọ́lá. ìrẹsì ọlọ́run tó péye ní àfàgbà lókè bọ̀. Bàmáṣì. ìrẹsì ọlọ́run tó péye ní àfàgbà lókè bọ̀. Àbáwá Sọláwùdé nínú ọmọdélé. tó fi dórí ṣé òyà kó bòmù kó dárò rà. Bọ́nà onímọ̀ ọlọ́gbọ́n ni wọ́n máa ń dàgírí àgbà. Sàlìjánà rẹ̀ tó táwọn tó kù láàyè àwọn àbáwá tí wọ́n kọ́ wa ní kéwù. Wọ́n ti kọ́ wa ní kéwù wọ́n tún kọ́ wa láàyè gbé. Fún wọn sàlìjánà rẹ̀. tó táwọn tó kù láàyè. Ó dàgbà ṣé wúyẹ náà fún ìbálòpọ̀. wàláyé àbá mi ní. Chief Imam ìlú Ìkìrun. wàláyé àbá mi ní. Bàbá mi balógun wàláyé àbá. Ọlọ́run bísíláì kan kólówàláì kan náà fẹ́ ń bẹ láyé ọlọ́mọ akẹ́kẹ̀ẹ́ tàyé ìfẹ́ nǹkan sọ́ni kìá ọlọ́mọ akẹ́kẹ̀ẹ́ tàyé kìá bísíláì kòlówó náà kòlówó náà. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. afẹ́wà Daoud ọlọ́mọ pọ̀nà lẹ́yìn afẹ́wà Mahudin afẹ́wà Saheed afẹ́wà Sadiq ẹ̀kálígbẹ̀yìn afẹ́ ọlọ́mọ adúrótì. ha àwa kí ẹ̀yin ọlọ́jọ́ òní bẹ̀rẹ̀ látòrí ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ wa wọ́n pọ̀ níbí tábà ní a máa dákọ̀ ilé oṣù gbogbo tó sì bùtá lè láàrin ògùn rẹ̀ kọjá ogún ìṣẹ́jú ọ̀sẹ̀ máìkì lẹ̀ ṣùgbọ́n dákun torí ọ̀nà láàrin ogún ìṣẹ́jú mo fẹ́ ká farabalẹ̀. ẹ jẹ́ farabalẹ̀. sẹ́rí tí wọ́n gbé lẹ́yìn àwọn èèyàn ẹnìkan àjọ ń sọ̀rọ̀ ń dé olè ní bá ń sọ̀rọ̀ mo ní wáàsí tí mo ṣe mo wá ń kọrin àwọn tí wọ́n dé lórí ayé ń bẹ̀ ẹni mo fi ṣe wáàsí fún un lẹ́nìkan bá ní dé ọ̀rọ̀ àfáàn àfáà swaga ni onípàtó ní nkọ̀ orí òṣùpá ní nkọ̀ mo ní dákun agbó kọ̀ọ̀kan kọ́ ní máa ń sọ wáàsí pẹ̀lú àrí ìbáṣe. ìwà débì ní ìsìn máa sọ̀tà nábì Musa fún kí ló kàn ìgbà tí Musa kí wọ́n ní Isa gorí igi kí n tí ti Musa tó gorí igi tí ó lọ kẹsàn ni. mo wá ní ṣùgbọ́n tí òde rí ọdún ni pé àáfàá kìrun ni àáfàá àgbáyé lè mi gbogbo tí wọ́n ń gbà tí wọ́n fi dọ̀lẹ́ ọba lórí íńtánẹ́ẹ̀tì àáfàá àgbáyé lè mi ní tí ń sì sọ tí gbogbo ayé criticize mi ò ní bá a sọ. ṣé ọ̀rẹ́ kan torí ọlọ́run ẹ wá jáde farabalẹ̀ sọ̀nà pé tó dáa jù ní pé ká máa sọ̀rọ̀ ká jọ máa communicate pẹ̀lú ara wa ọlọ́ọ̀ni pẹ́ nìkankan yín dàsá ìdá ààrẹ ní fáámi ọlọ́ọ̀ni pẹ́ mi dàsá ìdá ń tèmi. yóò ní pàmí dàsá ìdá. láhàúlà wàlẹ̀ kò wá ọ̀tọ̀ ìlà bí. àbáwá sọ̀díìkì ayọ̀ ní pọ̀ lónìí afẹ́sọ̀ lórí time and tomorrow ó kéré púpọ̀ ṣùgbọ́n àmọ́ yìí lò àkókò àti ọjọ́ ọ̀la ẹni wọn wo gbọ́dọ̀ ló fi gbàgbọ́ mọ́jọ́kọ̀ yóò gbọ́ra wọn gbàgbọ́ bá bẹ̀rẹ̀ sí ní tú. iná ń pè lákòókò níwájú ọlọ́run gan àfọwọ́ Saheed sẹ́ńdẹ̀ndì àkókò níwájú ọlọ́run ó ṣe pàtàkì. ó ní ìrun tó ń wọ mo fàkókò rẹ̀ sí àkókò àsùnbà ní lọ́tàn àkókò àìlá àti fẹ́ wọlé tá lọ kí jimá àbíbẹ̀ ẹ̀kọ́ kẹ́yìn kan wá bọ́ta ní ìsìnkú ní ọ̀sẹ̀ kéwì tó ní Saudi ni òun fẹ́ kí iṣẹ́ ìlákòókò sẹ́yìn pé níwọ̀n ti dàrú. ẹ tún ẹgbẹ́ nǹkan ti ta sí lọ́pọlọ. nígbà tí mo pé àkókò ẹnìkọ̀ọ̀kan yàtọ̀ sẹ́nìkọ̀ọ̀kan ìgbà ẹnìkọ̀ọ̀kan ó yàtọ̀ sẹ́nìkọ̀ọ̀kan mo wá fi méjèèjì wí ayé àtọ̀run. alwaqitu was-samani. àkókò dà gẹ́gẹ́ bí ayé
tomorrow dà gẹ́gẹ́ bí ọ̀run tó ń bá bá ṣe ní ayé ìlà àbápàdé náà àdúgbò ẹ̀kọ́ jama ẹ̀ tí ma gbádùn mi dáadáa bó tilẹ̀ wù kọ́ wá ṣe tó ọ̀lẹ́ lè gbé ńgbà mọ́gbà láàyè wallahi bilal azim kí ẹni tí ọlọ́run fún lọ́wọ́ kẹ̀kẹ́ kó lọ pé òun fẹ́ ra irú mọ́tò yìí sàn pé yóò tẹ̀ lóòótọ́ tó bá sáré owó náà ó lè rí àmọ́ wọ́n sọ fún ilé ẹjọ́ tí ó lò tí wọn ò bá sọ fún un ní ìgbà pàdé. ọ̀sẹ̀ kan láì lo Lexus. Lexus yìí ọlọ́run ti kọ́ mọ́ ọ tó bá wá sáré rẹ̀ olúwarí òkè. jama àkókò wa bó la ṣe wá ń lòbi tí ń lọ nù. bó lọ sí náà àkókò wa. kan búra ẹ lérò pé táìmù tí mo ní báwo mo ṣe lò ṣé mo ń waste ẹ ni àbẹ̀wò àyésù pẹ̀lú mi. wọ́n ní sí tákòkò tó o bá ń lò tí o bá ti wúlò pẹ̀lú rẹ lọ tún ara rẹ mú ohun tó kù taṣọ ọ̀sá ó taṣọ ọgbẹ ọjọ́ ìlọ o wá ronú sẹ́yìn bí n tí ń lò yìí ṣé àkókò tí ń lò ṣé mo lò dáadáa ǹjẹ́ ọmọ mi ò mọ̀ tọrọ àdúrà fún mi yálà mo ń bẹ láyà bí tí n bá ṣe láyé mi. ṣé àwọn kíbà mi ó dẹ. ọmọ téèyàn bá bí àfa sàtífíkẹ́ẹ̀tì bàbá mi nílò lọ báyìí àdójú ìṣòye ǹjẹ́ ọmọ rẹ ò ní sàtífíkẹ́ẹ̀tì lè lò. alwaladu sirru habi. àfa torí lóòótọ́ lọ́tún lọ́sìn bọ́ọ̀ bá ṣe ń ṣe dáadáa àwọn èèyàn máa sáré àbúrú pẹ̀lú rẹ o. ẹ wo ẹ pé táyé kọrẹsì lónìí àlú ẹ̀kọ́ orin rẹ náà níbi ìṣòwò àti fún un. bẹ́ẹ̀ni. ó ní ibi tó bá tún kù sí ní ká ẹ tún sọ èmi ò wá lò ẹ mọ̀ gbà bẹ́ẹ̀ ibi tó bá tún kù sí ní ká ẹ tún sọ ó ní báyìí sùn gbogbo ń jẹ́ fẹ́ gbẹ́ mo ti gbà ó bọ̀ ọ́ mo máa wò délé o ibi tó bá tún kù sí ní ká ẹ tún sọ ẹ já ronú sọ̀rọ̀ tó sọ. bí bá kù sí. a jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ fẹ́ sáré káàkiri ìgbà náà àwọn ẹ̀kọ́ ò máa sáré pé ọ̀ ní débi tó ń lọ nífẹ̀ẹ́ àkókò rẹ̀ á waste ẹ̀ mọ́ lọ. ẹni tọ́lọ̀ ń bá kádàrá rí pé káfíńtà ni wọ́n wà lọ́mọ kàwé àwa ní lọ́ọ̀yà ló ń fẹ́ ṣe bẹ́ẹ̀ sanwó mi lọ́ọ̀ ní mí bàbá ìmọ̀ kí dáadáa ọlọ́ọ̀ni fún ilẹ̀ bàbá yín ó gbà gbogbo yín mo kí àfa àbùdẹ́ni mo kí wọn náà. àfa ẹ̀rọ kan gbọ́dọ̀ tóbi jà wọ́n. Allahu akbar. tẹ́ẹ̀bá ń gbomi lẹ́yìn sọ pé lọ́ọ̀fù bá kú wẹ̀rù. Allahu akbar. àkọ́ máa sáré wípé bọ́ọ̀sì rìnrìn àfẹ́kọ́ lùlá. ọ̀gbọ́dọ̀ pẹ́ńbí ọlá tó ń lò. jọ̀mọ́ àwọn àwa filẹ̀ ìwọ fèsì ti tiẹ̀ àmọ́nà tó dáa ní ọrin o. èyí náà wo ọ̀nà tẹ́ ẹ rìn wo bíra rẹ lórí pé ǹjẹ́ ọ̀nà tí mo rìn sọ́nà dáadáa ni. sọ́nà tó máa ní. torí n tá a bá ṣe tọ́mọ awọ́ ò lè gbà lọ́wọ́ òyìn sọ́nà. wàláì. ẹnìkan sọ̀kadà ńjọ́ kan ní máa ń lọ wájú ní ń lọ ẹ̀yìn ní ń lọ òkè ní ń lọ ọlẹ̀ ó wá dé èrò kan yóò wá padà wá mọ́ ní ẹ bá ń dá dúró. àwọ̀ ọ̀ní ọ̀ lè fi sẹ́yìn lọ́mọ náà àbọ̀ lè gbàgbé ààrẹ ni ìgbà tí òfin kankan lọ dúró bẹ́ẹ̀ mọ̀ wá para rẹ̀ kò sí pé ọ̀ní soríire ìrọ̀ ni ọ̀ soríire tọ́ba nígbàgbọ́ lé lórí ẹ̀gbọ́n táyé kọ́ rẹ̀ sí ni ó ní wọn ní adé sọ́ọ̀fà o ní àìmẹ́sì ní bọ́dì kò sí fáǹsì rẹ̀ ńlẹ̀ o fáǹsì wo ni akéwì ṣe wá àti fún yín ta lẹ tẹ̀lé. ẹ sọ̀rọ̀ ṣé pàṣẹ lẹ tẹ̀lé kọ́rẹ́nsì náà dáa torí gbogbo ẹni máa fi ṣe wá àti fún yín lónìí ó ní wọn ní adé sọ́ọ̀fà o nàmí àmàmọ́dà àkókò rẹ̀ nígbà náà ń dààmú ó ní mi ò rẹ̀ nìkan o ó nìkan ni àfà wọn náà dé ẹjọ́ yìí o làwọn nǹkan wá ń pè é oògùn rẹ̀ o nàjújú o oògùn rẹ̀ ẹ̀gbọ́n oníṣẹ́ tí wàá rò ń pin ni. ìgbà tó ń ṣiṣẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀. sẹ́yìn tó ń ṣe wàhálà tó ń ṣe jẹ̀mọ́ olúkálukú yín ló ń mọ bó ṣe débi lónìí ẹlòmíì ò fẹ́ wálé ọdún. ọmọ kò kó ohun gan. ẹlòmíì ò fẹ́ wálé ọdún àti wágbọ́n mọ́ lòmíì ìdílé ọdún kẹwàá ṣe bẹ́ẹ̀ kẹwàá ṣe là kẹ́nìkan wá sọ pé oògùn lẹ́sìn kẹ́wàá lọ sí oògùn. ọlọ́wọ́ bá dé ń tọ́ ń jẹ́ ni. ẹnìkan nígbà tó ń rin wà láyìí àbẹ́ ìrìn tí ń sè nígbà tí ń ṣoògùn owó ó ti ṣoògùn owó kó ní lọ ṣoògùn òsì bó bá rọrùn. jọ̀nà gbogbo tẹ́yìn ò kàkó tẹ́yìn kàkéré wàhálà lẹ́ ń ṣe ẹ̀dá ọkùnrin tí ò bá ṣe wàhálà náà yín kó náwó kájọ béèrè kó ẹ̀sán lọ́wọ́ ara wa. tani ò ṣe wàhálà àgọ́ náà ká. gbogbo bẹ́ẹ̀ ṣe rí aṣọ ló bà sí ẹnì kọ̀ọ̀kan orí ìdílé ló kù sí. àbẹ́ ẹ̀ máa bí ẹ kù sí ni olúkálukú máa bí fẹ́ lówó ẹ̀dá kan tòrò ọlọ́run sẹ́rí tí mo wá fẹ́ lò ń bẹ̀ ni pé gbogbo tẹ́ ń ṣe ẹjọ́ ní àgbẹ̀yìn ọmọ
ẹja máa ṣe dáadáa ẹja máa hùwà dáadáa ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ọjọ́ ọ̀la yín ó dáa jù nílọ àmọ́ nígbà tí ẹ bá wá ń sáré ẹnì kejì ẹ wọ àwọn kan ní ǹjẹ́ àlùmọ́ mọ̀ pé ní ọjọ́ òní. Allah. ṣé báyìí ní àlùmọ́ wà ẹ jẹ́ plan ọjọ́ òní nù. sìmíyà kíka sóò mọ̀ pé òní sọjọ́ òní láyé. Allah. àjà ńlá ń kọ́ ṣé báyìí gbogbo agbára tẹ ẹni kí ló dé fà wọ́n padà fún òní kú. ní sẹ́tìrẹ̀ díẹ̀ fi jẹ́ Suratul Rahman oni ya makhasara al-jinni wal-insi inni istata'tum an ta'budu min aqdari samawati wal-ardi fa'anfusu la tanfusuna illa bi-sultan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ya makhasara al-jinni wal-insi. يا معشر الجن والإنس. Jésù wà ní fún dáadáa lóòótọ́ kò sẹ́ni tí ò lóògùn nù yín kò sẹ́ni tí ò lágbára nù yín kò sẹ́ni gbogbo alágbára àkìrún ló jókòó. يا معشر الجن والإنس. ìwọ́tọ̀ wá alágbára ní èèyàn mo pè ọ́ wà ní ins àti wọ́tọ̀ lu àlìjànú. إني استطعت àlìjànú yóò máa lò yóò máa kọ̀ntrol wọn ni. أن تنفس ọ̀tọ̀dọ́rì sàmá wà sí àwọn السماوات والأرض. wọ́n ní agbára tẹ́lẹ̀ ni mo fi dá sánmà àti ilẹ̀. فانفسوا lóòótọ́ ni lágbára kúrò lórí ilẹ̀ mi. لا تنفسوا إلا بسلطان. ṣé ọ̀rẹ́ ọ̀ lágbára. فبأي آلاء ربكما تكذبان. bọ́ọ̀ lágbára nù. bọ́ọ̀ lágbára kúrò lórí ilẹ̀ náà. يا معشر الجن. kọ́fíkálẹ̀ tiẹ̀ kọ́ máa rìn. sọ̀pọ̀ rìn lábẹ́ sọ́mọ ọlọ́mọ àrùkọ́ sọ́tùrà náà ló ń bẹ̀. ó ní látàfù súnà ẹ̀ lágbára. لا تنفسوا إلا بسلطان. lánàá fọ́tò kan wà tí mo rí Tinubu Dàgàbán ó wá dúró báyìí ìwọ̀n wà bí ọlá lọ́ọ̀kan la ilaha illallah òun náà tó sẹ́yìn lánàá. فبأي آلاء ربكما تكذبان. ìgbà wọlé èmi ni ẹni àkọ́kọ́ lọ́sọ̀ọ̀sọ̀ tó kọ́ sí interview fún ọmọ mo wá bi léèrè mo ní ọ̀gbẹ́ni bóò lọ ṣe ṣe kàn ronú sí pé bóò lọ ṣe jẹ́ tó fi dìgbò fún gọ́fúnà ó ní àfa yìí ọ̀sùn fẹ́ pa mí lẹ́kún ó lọ́lá kọ̀ọ̀kọ́ gbogbo tí ó ṣẹlẹ̀ pátápátá àti rí pé wọ́n rí ìbò wọ́n gbé bàbá yìí wọ́n gbé ọ̀rọ̀ ìrànlẹ́ ẹ̀fílẹ̀ ẹ̀mẹ́ kọ́fà rẹ̀ kámẹ́rà ò tà sí rí ó ní kámẹ́rà àtà sí rí lè tọ̀ ṣùgbọ́n gbàdé kóòtù wọ́n dànù. يا معشر. ó lọ́lá kejì òun akọrí Saudi òun lọ gbàdúrà Allah ló kọrin Saudi. òun lọ bẹ lọ́n tààrà àfà ó lóun wá bẹ lọ́n tán síbẹ̀síbẹ̀ wọn ní ọjọ́ kejì nù òun lọ Kùbà kò síbi tó lọ tán lẹ́lẹ́kẹta ó náà tún dànù ó lóun wá lọ́ọ́ ṣe pósítà ẹlẹ́ẹ̀kejì second time pé kó o gba mandate padà lọ́lẹ́ẹ̀kejì pé àwọn tó dìbò padà ó lé pèsè tó fọ̀kalẹ̀. Allah. ìní wa gba Oyinlọ́lá gan ń búra fáwọn kan lọ lábẹ́rẹ́ tẹ́ ẹ̀ bá gbàgbé ń búra lọ yẹn gba ìjọba lọ́wọ́ rẹ̀. Allah. Arẹ́gbẹ́ṣọlá ló tó nígbà tó ju gbọ̀ngàn lẹ̀ fọlọ́ pé ó lágbára òun gẹ́ wà lẹ́kọ̀ọ́ tó ń tẹ pósítà lọ yẹn gbàjọba fún. فانفسوا لا تنفسوا إلا بسلطان. tọ́ ní àfi sùúrù. فبأي آلاء ربكما تكذبان. bẹ́ẹ̀ bá a sọ yẹn ipe ntẹ́ yóò dé bá nínú sàárè kó tó dé ọ̀dọ̀ lọ lójú ayé rẹ̀ gan lè yóò ti máa pin torí nǹkan mẹ́ta nílò fún alágbára láyé. ìmọ̀ kọ́ ló dáadáa ìmọ̀ kọ́ ló láburú nǹkan mẹ́ta níwà fún ọ. ìmọ̀ kọ́ ló láburú àbí kọ́ ló ti dáadáa. àfà bọ́ọ̀ bá lò dáadáa mẹ́ta ni bọ́ọ̀ bá lò dáadáa mẹ́ta ni ààyè rẹ àkókò tá à ń túwìtì lọ bọ́ọ̀ bá lò dáadáa mẹ́ta ni bọ́ọ̀ bá lò dáadáa mẹ́ta ni àkọ́kọ́ ń bẹ̀ orí ọmọ rẹ lọ́ọ́ ti kọ́kọ́ rí. orí ọmọ rẹ lọ́ọ́ ti kọ́ rí. wọ́n ní bàbá wọ́n ní ọmọ ìdá wọ́n náà ọmọ dáadáa ni ẹ̀fọ́ni tó fẹ́ ẹ̀fọ́ni tó fẹ́ ha ṣé ìlú wa náà sì lọ wà bẹ́ẹ̀ ni kí ló kọ́ bàbá rẹ àní bàbá báyìí ẹ má fún mọ́. ẹ ní padà olórí bí bàbá rẹ bàbá rẹ ò dáa. ń gbẹ̀ fún rẹ nu ọmọ wa ní bàá ní àsọlórí ìbú ti nìyí. àṣẹ ẹsẹ yẹn rè. àfa ayé dán lọmọ ìfẹ́sì bàbá láìsí ẹjọ dáálọ́gì ní gbígbà mi ẹni sùúrù nípa ẹ fi àkókò yín lò ẹja jọ pín à ń sọ wá sí ọdún léyàndó ní anabi wa Ibrahim alayhi salatu wa salam ó ní Ọlọ́run bàbá fún mi fún lọ́mọ yìí fi rúbọ fún Ọlọ́run ó wàá fún lọ́mọ tán
ó wá gbàgbé ọlọ́run ara rẹ̀ létí pé ọ̀hán lọ jẹ́ ọlọ́run tàn pẹ́pẹ́ ọlọ́run tàn pẹ́pẹ́ àfáì ọmọ tó ti dàgbà dáadáa ó wá sọ fún pé Ismail mo sọ fún ọlọ́run pé tí mo bá ti bí ọ wọ́n ò fi ọjọ́ sìn fún ọ kí ni ká ti ọmọ ní sùúrù lẹ́ẹ̀ bá mi wípé bá ti fẹ́ ilé ẹsẹ̀ fún mi ó ní mo fẹ́ dúró lọ́rùn yìí ó ní mo fara náà ọ̀wọ́ ẹja wá pé ara wa kalẹ̀ báyìí ká ní bàbá wa bá pè à pé ọdún lè yá yìí. àtàwọ̀ sátàwọ̀ mẹ́ńkálẹ̀ ń bọ̀ kọ́nà gbọ́ngàn kú ẹnìkan kalẹ̀ nínú wọn gbọ́tọ̀ adigunlé ìgbà tí ìfi bí ọ mo bẹ̀ lọ́n pé tó bá ti délé ayé báyìí ìka ẹsẹ̀ rẹ márààrún ní ó gbé fẹ́lẹ̀ kí lọ́ọ́ sọ̀rọ̀ fún bàbá mi. adigunlé gbà fẹ́lẹ̀ níwájú náà ní wọ̀nyí o kò ṣeé gbà bí bàbá mi bá sọ fún mi ní òṣèlú ń gbọ́nà lómi tí mo dé àfa ìlú ń rọ́ ẹjá sí òótọ́ rẹ sábà ìfọwọ́ ní òótọ́ ni àwọn ẹ̀kọ́ mi wà lóòótọ́ lẹ sọ tí n bá ti kú ẹ̀rí ní kí ọ̀run mọ́. àdàfẹ́ èkó náà. àfa kátó wá rí káwá pé bàbá ẹja sàfáà náà ti ń bímọ ẹja wá ronú pé kí lọ́mọ wọ́n sọ fún alẹ́ la. àfa ayélujára ó ní táǹkì ìbáàdì mi tó kì í sọ lọ́tí àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi ìbò bá ń sọ gbé káàkiri mo wá bi léèrè mo ní kí ló tó fi sọ báwọn ó ní ọjọ́ ọ̀la ni. àlẹ́ àwọn kì í bẹ́ẹ̀. ẹ dákun ẹja ronú ọjọ́ ọ̀la tá a bá wà níbí tá a bá gbowó lọ́yìn ọ̀nà tá a fi gbowó lọ́yìn wà fẹ́ sanwó gbogbo ṣé eléyìí tó ṣẹlẹ̀ yìí jọ̀gùn tó gbowó lọ́yìn ṣùgbọ́n tá a bá bá iṣẹ́ yẹn lọ́wọ́ náà bí a léèrè àfáyà ẹ dákun tòrò ọ̀nà gbogbo ọba ṣe dókòwò ẹ jẹ́ kí ọjọ́ ọ̀la owó ṣe pàtàkì jù nílẹ̀ fún wa gbogbo ìtí mo ń gbé káàkiri tẹ́lẹ̀ ní gbogbo ayé ló mọ̀ mí mọ̀ cameraman lè mi àbíntàǹsọ yìí lóòótọ́ àfa bàbá wa chief imam ọ̀lẹ́ ló gbé mi ṣùgbọ́n iná záyà kan lọ́sà tara ìṣèjọba ìjọba tàbí ìjọba àwọn tá a jọ lọ ní lápẹ́ mi gọ́ọ̀mẹ́ntàlẹ̀ mo wá rí i pé ọ̀nà yóò gbọ́ ọ̀nà kò sí olórin mùsùlùmí tó jẹ́ star lónìí tẹ́lẹ̀ dákọ̀ mi tó yẹ pé mọ̀mí èyí tó bá lè mọ̀mí kò lógo ní gbogbo Nàìjíríà. aláìkò lógo. torí tọ́wọ́ kọ́ lọ́n fún àlùbáríkà sí sẹ́yìn alihamudulilayi èyí nìkan tó ní í jẹ mo kọ́lé ń bẹ̀ mo sọ̀rọ̀ mọ́tò ń bẹ̀. àfa ṣùgbọ́n ìgbà tó lọ́wọ́ sọ pé ìṣèbí tó ń lọ wọ́n débi tó ń lọ o tó bá yẹ pé ńgbà tí mo wà ń bì mo ti fi ba òní jẹ́ ìlú gbá máìkì mi wájú ìlú bàbá mi wà ẹnu tó ti sọ̀rọ̀ àná ìdí ọ̀sùn mi wà lágbára náà máa sọ máìkì náà báyìí ara fi kírun jìnnà táwọn ọ̀dọ́ bàbá wa là ń lọ ara ti kú ọ̀dọ́ mi tó wà lásán látọ̀ Amru-llah tí èdè sọ wà sí bẹ̀rẹ̀ agbẹ́ mẹ́rin lónìí bẹ́ẹ̀ náà lọ́la bẹ́ẹ̀ náà lọ́tún la àná yẹn ni mo fi tún òní sí ìgbà tí bàbá pè á pé ntọ́ ọmọ ẹsẹ̀ ní ègbó nira káwa ní ọba pé ìpẹ́tọ̀ síbẹ̀ kàwé wọ́n ṣàlọ sí rè ọ̀ní ẹ̀ ń dùn lọ kódà bó wáyé pé ó lè fìlà fún ọba nílẹ̀ ó yẹ bọ̀ wọ́n ṣe gọ́fúnà ọ̀sùn ọ̀sìn lọ́la ìgbéyìí ó sọ̀pọ̀tì yín bẹ́ẹ̀ sọ̀rọ̀ ronú ara rẹ̀ kò fẹ́ rí yẹn pẹ̀lú ọ ẹni tó sọ̀pọ̀tì ní sẹ́ni tó tẹ̀lé nì ẹ dákun ọ̀la yín ṣe pàtàkì jù nínú gbogbo ń tọ́ ọba ní lónìí ẹ fi tún ọ̀la yín ṣe ìwà tẹ́ bá wù lónìí ẹ wo Pasuma nínú pé èèyàn ṣe pọ́ọ̀gì láyé rẹ náà fún Pasuma ó ṣe pọ́ọ̀gì jẹ̀fẹ́jẹ̀fẹ́ sì ń ṣáìdì òṣùpá ìgbà tó náà ó ní wọn ò mọ̀ pé rí lówó wọn ò mọ̀ pé rí lọ́la wọn ò mọ̀ pé rí mi gbogbo nǹkan ń bá má ṣàgùn bá tètè mọ̀ pé rí mi ìbá ti mọ̀ ṣe kí n gbà tó là dé nù. báyìí sùn ọlọ́run ló ṣe yìí fẹ́mi ìbá ewu ọmọ ogun bá sì yá ṣé ń gbádùn mi ọlọ́run ló sami sí prayer mi ibi tí ń lọ́nu ẹlọ́mọ́nù kúrò oògùn kọ́ o ògo Ìbàdàn wà dógó Nàìjà ògo Nàìjà wà dógó àgbáyé ọ̀rọ̀ tí mo fẹ́ ló ń bẹ̀nu torí tí ń bẹ náà fún mi pé kó o sádògo Ìbàdàn ó wá ń bẹ náà lórí wàhálà Pasuma sọ̀rọ̀ kan jẹ́ kan ó nígbà tí wọ́n ń gbé ara bí ó lè wọ́n ń bẹ náà wà kí ló dé ṣùgbọ́n mi náà ń kọrin yìí sì ń lo ọjọ́ mẹ́fà nínú ọjọ́ méje láti máa ka ojú Al-Qur'an àfà ń lo ọjọ́ mẹ́fà ní ọjọ́ méje síbẹ̀síbẹ̀ kò wá rí pàjọ́ àgbà bàtàbí àwa gbà tán ó lóun tó wá ń bira léèrè pé ṣé ìṣe bí ìṣe ń jẹ lára àbí ṣe ń jẹ ni torí pé òní à ń gbọ́ ẹ wọ 50 years tó ṣe ẹ dẹ́kun torí Ọlọ́run
àwọn òde kò ṣùgbọ́n wo nínú mọ̀sùmọ̀pẹ́ yìí ó lọ. Allah. Pàṣẹ wà sọ ṣèṣe ni bàbá ìlú àbí 50 years náà báyìí àbẹ́ ìdíṣẹ́ ọlọ́run. Allah. Pàṣẹ wà sọ ǹjẹ́ ààrẹ orílẹ̀-èdè gúrò sí kò yẹ tó bá wọn. Allah. ẹ wo bó ṣe yẹ tó èléré náà bí wàá ilé ìpè tọba fẹ́ ṣe ọjọ́ bí ní ìṣòwò yìí tọ́nà lọ́wọ́ ara rẹ̀ wọ́n wá ń dájọ́ fún Pasuma sáré ibi tẹ́ ẹ wà yìí kódà kó tó kí ayé ló léèyàn débẹ̀ ibi tẹ́ ẹ ń lọ ó ṣe pàtàkì fún ibi tẹ́ ẹ wà yìí tó ibi tẹ́ ẹ ń lọ ṣe. Allah. eléyìí tá a fi jókòó nínú olórin ẹ̀sìn náà nínú olórin ẹ̀sìn adìwà Sauty Arẹwà òun náà kọrin ọlọ́pọlọ ó ní ọ̀tá tó bá yẹ pé ọ̀tá bá mọ̀ wípé ibi tó ń lọ ọ̀nà ọ̀la ni kò ní lè ń débẹ̀ ó ní oore ni ibi tí ẹlẹ́wàá dé yìí náà oore ni a ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré lẹ́yìn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni oore ni wọn. ẹ̀dá kan tó lọ ẹ̀dá fò ní tọ́lá sí. bìlì ìsinmi kọ́bílà hùwà wà hákìkì ìláyé bìlẹ̀ àmínì ìwádàtì. أعوذ بالله من الشيطان الرجيم. آمين. بسم الله الرحمن الرحيم. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم يا ولي الوباء ويا كاشف البلاء ويا دافع البلاء اشرف عنا الوباء بداية شديد الغيرة. اللهم يا ولي الوباء ويا كاشف البلاء ويا دافع البلاء اشرف عنا الوباء بداية شديد الغيرة. وبنجنا وآلي مما يعملون وبنجنا وآلي مما يعملون وبنجنا وآلي مما يعملون وبنجنا وآلي مما يعملون. أكمكم كأنكم كأنكم بشيئا أكمكم كأنكم كأنكم بشيئا نعم الملا ونعم النافع نعم الملا ونعم النافع نعم الملا ونعم النافع. أكي فاتحة كان فاتحة أو في بسم الله أو في الألان فاتحة أو في الألان tó o bá ti nígbàgbọ́ pàgbàrí ó gbà wàláì tàláì bìlẹ̀ làásìn ọ̀ọ́lù wàá dúpẹ́ kódà àwọn kò sí ẹ bá ń gba nígbà fáwọn mo fẹ́ dúpẹ́ tó o bá nígbàgbọ́ al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin bismillahir rahmanir rahim arrahmanir rahim bismillahir rahmanir rahim maliki yawmiddin bismillahir rahmanir rahim iyyaka na'budu wa iyyaka nasta'in bismillahir rahmanir rahim اهدنا الصراط المستقيم بسم الله الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين آمين.